ìwọ lọ bá bàbá rẹ lọ́wọ́ alẹ́ ó náà nílò owó nílé ìwé ó náà nílò jẹgbẹ̀rún 10 lọ bàbá rẹ búṣalé ó ṣàkójọ owó dédé bí ó náwó sí pátápátá ó rẹ́gbẹ̀rún 10 ṣáńgílítì ó wá wò pé báyìí ká ti máa ṣe à ń láti lọ bíṣẹ́ níjọ́ kejì ká lè lọ wáwó mi wá ó pe ìyá rẹ̀ kí ìyá rẹ̀ yáwọn lówó bí yóò jẹgbẹ̀rún 1 lọ fóun tiẹ̀ fi rí dàpọ̀ mọ́ láti jáde ìyá rẹ̀ ní pẹ́rẹ́ o ojú yín tó a ọjà kò yá rárá àtà lánàá bàbá rẹ̀ wà bẹ́ẹ̀ ó lọ sùn kó ronú sùn mọ́jú ṣóun ká sílẹ̀ nítorí pé ní níjọ́ kejì ìwà gbowó o ò fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe bàbá rẹ̀ wá wò títí ó wá kẹ́gbẹ̀rún 9 fún ọ ó ní pé kó gbàdá nínú pẹ́gbẹ̀rún kan tó kù òun àfi ránṣẹ́ sí ẹ bó bá padà délé ìwé owó oúnjẹ wà níbẹ̀ o dédé rẹ̀ pátápátá kókó fún ẹ ìwọ wá fajúro ó ní owó yìí kò tí ì pé bá mi ó ti ẹ̀rántí ṣe thank you ìyá rẹ̀ wá pè é sí kọ̀rọ̀ ó kẹ́gbẹ̀rún 2 fún ẹ ó pé kó gbà kó fi kẹ́gbẹ̀rún 9 tí bàbá rẹ̀ kó fún ẹ kó gbẹ́gbẹ̀rún kan tó kù kó fi ra wọn bá wọn ẹ nílé ìwé inú rẹ̀ wá ń dùn ó wá bọ́ sórí Facebook ó gbé ìyá rẹ̀ síbẹ̀ my mother is the sweetest mom in the world my mother is this my mother is that ó ti gbàgbé pé ẹgbẹ̀rún 9 ó ṣàgbé ẹgbẹ̀rún 2 ó gbàgbé bàbá tó ṣe dédé náà fún ẹ ó wá dàgbà tán ó ṣe tán ọkùnrin yẹn ó wá pọ́nmọ́ iṣẹ́ ẹ bá kan ọmọ bó ṣe ní iṣẹ́ ẹ bá kan ẹ tọ́jú àwa bàbá náà